إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إنما الأعمال بالنيات. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò tá a wà yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí gbogbo mùsùlùmí ayé yányán, mo kí gbogbo kìrìsìtẹ́nì ayé yányán, mo kí àwọn ẹlẹ́sìn tí àbáláyé. Mo wá kí ọba wa His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè ọmọ ìgẹ́lẹ̀ kẹta kábíyèsí o ọlọ́mọṣà ìjárí ọba pẹ́ wallahu ya'simuka minan nas. Àlékún àlàáfíà ọlọ́mọ sún àbá wa Ọba Ghandi nígbà tí ọba bá tún dàgbàdàgbà tó bá ọba tún sí mọ́ iṣẹ́ tí wọ́n ṣe lò tó ní bàjẹ́ aláàánú Muhammadu ọdọ Ọlọ́run. Mi fẹ́ pọ̀ lọ́rọ̀ púpọ̀. Tí mo wá fún lé ní mo fẹ́ pè ní question. Ìbéèrè yìí mo wá fẹ́ kí gbogbo ayé kó dáhùn látòrí gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní olólùfẹ́ Àfáà Tọ́lá àti àwa tá à ń pera wa ní Ọ̀tọ̀ba Láṣẹ. Ìbéèrè tí mo fẹ́ béèrè, màá béèrè question lọ́wọ́ wa, ṣùgbọ́n kí n tó béèrè question mo fẹ́ pass message yìí àkọ́kọ́ sí gúdúgúdú. Gbogbo ẹni tó lọ́n bá ní kó láǹfààní àti wo láìfù yìí tẹ́ bá pàdé bá mi share rẹ̀. Gúdúgúdú mo lọ comment sí under comment section rẹ̀, ó wá challenge mi fún kankan. Ó ní ṣebí àwa ń sọ wípé àwa tá à ń pera wa ní ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ a sọ wípé ẹni tó bá bú ọba àwọn owó á gbé àṣegbá, ṣùgbọ́n kí la wá rí ṣe bó ti sọnù. Máa padà comment yẹn, máa padà screenshot, máa gbé sórí under page mi, máa gbé sí page mi tí gbogbo yín máa rí. Mo wá sọ fún pé tán bá bí i dá gúdúgúdú ni mo bá yọ, tán bá bí bàbá rẹ̀ dá, kán ní pé bàbá kan ìyá kan ló bí gúdúgúdú, ẹ jẹ́ kó ṣe fídíò kó show face ara ẹ̀ báyìí, kó fún wa ní identity rẹ̀, ibi tí ń gbé, kó fún wa ní ibi tó ń lò sí. Ẹ gbọ́, èmi ò ní ọ̀rọ̀ kan tí ń bá gúdúgúdú sọ. Tí wọ́n bá bí gúdúgúdú já gúdúgúdú, ó ní òun gúdúgúdú abẹ̀yìn jákànjákàn torí pé ẹ̀yìn rẹ̀ ò lè dé, bó lè yín ó ti wá, bó lè yín ó ti rí báyìí tẹ́yìn rẹ̀ ó dà. Abẹ̀yìn jákànjákàn bó lè yín ó ti mọ ìwà tó ń wù kẹ́yìn rẹ̀ ó dà. So ẹ̀yìn tó ń fi ń kira rẹ̀ ti fi jú ẹbẹ́ yìí ó ti padà rí nù. Ẹ bá èmi sọ fún gúdúgúdú, èmi Ma'ruf Ar-Rasofi Abdulsalami onídàbà, ọmọ dàbà ni mí, apàké l'Ógbómọ̀ṣọ́, ọmọ olókun ẹ̀sìn lèmi, mo ń gbé l'Ékòó, ìkọ́ túnbọ̀ dẹ̀ ń gbé l'Ékòó. Tán bá bí gúdúgúdú dá kó sọ bí tó ti wá. Ẹ sọ fún pé tán bá bí gúdúgúdú tí wọ́n bá bí dá kó sọ ibi tó ti wá, kó dákọ̀ bàbá rẹ̀, kó dákọ̀ ìyá tó bí lọ́mọ, tí ó bá ní ìyá mọ́ kó sá dákọ̀ ìyá ẹ̀. Bàbá tèmi ní Abdul Gani, bàbá tèmi challenge nìyẹn o. Bàbá mi sì ń bẹ láyé, ìyá mi ò sí mọ́, ọmọ mi kẹ́yà mi. Ẹ bá ń sọ fún gúdúgúdú pé èmi ò ní nǹkan kan tí mi bá sọ. Ní nǹkan kan tí mi bá sọ. Tán bá sá ti bí òun dá, ká ní pé tí ń ṣe yẹn ó ṣúọ̀ fóun pẹ́sọ́ tóun ṣe ní tóun fi lè fojú èèyàn hàn ni. Gbogbo ẹni tí bá rí pé tí bá ti ń wu ìwà kan, tí bá ti ń hide face rẹ̀, tí ń hide number, ẹ ti fẹ́ jẹ́ kó mọ̀ pé wà tí ń wù yẹn ò ṣe present sáyé lọ́fà. Ó ti mọ̀ pé ṣe ẹbú tó require káwọn èèyàn fóun lé pé káwọn èèyàn bá tòun jẹ́ lòun wù
yóò máa hide identity rẹ̀ ẹ̀rẹ́ nìkan kó máa ṣiṣẹ́ rẹ̀ kó máa hide identity ara rẹ̀. mo fẹ́ sọ yẹn before question ti fẹ́ bí gbogbo ayé ni o torí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ tí já sí pé bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ kì í tán lè kán náà ni o tí ẹ bá lẹ̀ ní dákẹ́ àwa náà ò ní ṣe kí ni àní jí ẹ sinmi. ọ̀gá wa Mr. Ọláyíwọlá Johnson, thank you very much, welcome sir. ẹ bá mi share program bẹ́ẹ̀ tí mo ń share rẹ̀ tó ń ṣe ẹ share rẹ̀ kẹ́dẹ̀ comment kẹ́ máa tẹ like and love. àgbáyé ẹ bá ń sọ fún gúdúgúdú èyí tí mò ń sọ yìí ẹ rí pé mi ò wá ìdíbẹ̀ sí mi àwa ń ṣe fídíò òun rí wa gúdúgúdú gbogbo ayé nísìnyí rí wa torí tá à ń ṣe tá à ń sọ tá a mọ̀ pé orí òdodo la wà ní a sì mọ̀ pé tá à ń sọ yìí ṣe tí ẹ máa gbére ní pamọ́. ẹ̀bẹ̀ mi wá sọ fún gúdúgúdú mo tẹnu mọ́ ẹ bá ń sọ fún ẹ bá ń ṣàrẹ̀ sí gúdúgúdú èmi challenge ẹ tán bá bí ọ dá ká ní pé bàbá kan ìyá kan ló bí ọ gúdúgúdú pé bàbá kan ìyá kan ló bí ọ ṣe fídíò má wulẹ̀ kọ átíkù kankan má máa wulẹ̀ kọ anything mọ́ ètò òǹkọ bú ọba yẹn ṣe fídíò kó bú kábíyèsí ọba wa ìsìn Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè olùmọ̀jẹ́lẹ̀ kẹta wọ́n ṣe fídíò kó jáde kó sọ identity rẹ kó sọ lé bàbá rẹ kó sọ lé ìyá rẹ ìlú tó ń gbé kó sọ má kọ ṣe fídíò ni tó bá ti ṣe fídíò èyí á mọ̀ pé á rí i pé lóòótọ́ yìí tó ń ṣe yẹn ó hàn ó sùọ̀ fún ọ òun challenge àwa táàpá ọmọ kòkó mọ̀ sọ gbígbé la fẹ́ ṣe fún ọ tó bá bí wọ́n dá sẹ́ ó dìdí mẹ́sẹ̀gì mi ni under comment section ni ó ní ẹ̀bí àwa sọ pé ẹni tó bá ti bú ọba wàláhì tàláhì ní gbogbo àwọn tí mo sì tí wọ́n ń sọ̀rọ̀ yìí níta sórí àkàbísára ti ẹ̀ rí pé tó bá fẹ́ ṣe fídíò ó máa ń parabulate ni wọn ò bí bàbá rẹ̀ dá kàbísára wọn ò bí bàbá rẹ̀ dá tí ó jáde bàbá kàbísára ni o tí ó jáde tí ó la ọkọ̀ ọmọ ọba Ghandi lórí tí ó sọ pé bàbá yìí ni mò ń bá wọn ò bí dá tí wọ́n bá bí kàbísára dá kó sọ bẹ́ẹ̀ kò tí ì sọ bẹ́ẹ̀ gan lÓgbómọ̀ṣọ́ wọn ò bí dá tí ó rìn sí àwọn ibì kan gbogbo wọn ní kàbísára ọjọ́ agbó lọ tó bá bí òun dá kó ń rìn sáwọn ibì kan lÓgbómọ̀ṣọ́ lọ́wọ́jú ààfin kó o ní bó ti wù ọ́ bí mo ti wà nísìnyí kò síbi tí ń lè rì sí kọ́lá mo lè lọ mọ́sáṣọ́ Jàgbó tí wọn bí bá bá ẹnìkan dá tí màá lọ kí n lọ́jà Àgbó tí màá wọnú mọ́sáṣọ́ Jàgbó lọ tí wọn sì bá bá ẹnìkan dá nínú tí ò ní kí n jáde bá bá ẹnìkan ò bí àrùn yìí so ẹ bá ń sọ fún gúdúgúdú ẹ bá ń send message yìí sí mo sì mọ̀ pé yóò rí tó bá bí dá sẹ́ẹ̀ tó bá bí gúdúgúdú dá tí wọ́n bá bí alájà bàbá rẹ̀ dá fúró bàbá rẹ̀ bá bí dá kó o jáde ṣe fídíò bí mo ti ń ṣe yìí má wulẹ̀ lo máàsì má lo voice fídíò ni kó o ṣe àbá tó bá ti wá ṣe fídíò kó o wá sọ̀rọ̀ bó ti mọ̀ ń sọ sí kábíyèsí ọba Ghandi kó o sọ bẹ́ẹ̀ mèmí sọ fún ọ mo fi Ọlọ́run bá búra ni sórí àwọn kan bẹ ọ̀nà táwọn èèyàn mọ́ fi gbà fìyà jẹ yẹn pọ̀ gan o. máa tí mo ọjà máa tí mo sọjà Àgbó wọn bí ẹnì kankan dáa tí ó sì pé kíni tí ń wà tó èmi mo ti ọjà Àgbó èmi ń wá dáadáa ilé tí mo sì wá láti mo wá sọjà Àgbó mo jòkó mo tún jẹ súyà wájú mo tún kọ́lá gan àwọn tí mo tún bọ́lá àwọn ọmọ àwọn tó máa ta mo tún ra súyà fún wọn ò bí bá bẹ́ẹ̀ nìkan dá mọ́sájọ́jà Àgbó àjọ níní àjọ gbogbo mọ́sálásí ìlú ni tí wọn ò bí bá bá fúrọ́ bá bẹ́ẹ̀ nìkan dá tí ò ní kẹ́nìkan mọ̀ débẹ̀ akàn àmọ́ gbogbo àwa oyún èmi ò nítumọ̀. That's number one. That's one for gúdúgúdú èdè mi fẹ́ kó o ṣe nu tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ ajẹ́kọ̀ mu àlè ní ọ́ tó o bá ti lè jáde kó o ṣe fídíò ní gúdúgúdú ayẹ́pọ̀ lórí burúkú
ọmọ àlè ni ọ́. Ìmọ̀ wá ṣe bẹ́ẹ̀rẹ̀ náà pẹ̀lú ògùn Ọlọ́run ó fi ẹ̀sìn hàn sáyé ni. Ayé ó padà fi ẹ̀sìn ó padà ṣẹ̀sìn. Sọ bó tó bá jáde ní ìsìn tó ṣe fídíò ayé ti tètè mọ̀. Àmọ́ àìṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé àìṣe bẹ́ẹ̀ ọmọ àlè ni ọ́. Bàbá kan ìyá kankan ló bí ọ. Àìṣe bẹ́ẹ̀rẹ̀ náà gúdúgúdú. Àìṣe bẹ́ẹ̀ náà gúdúgúdú. Àìṣe bẹ́ẹ̀ náà gúdúgúdú. Ó padà ṣẹ̀sìn ni tí gbogbo ayé ó rí pọ̀ ṣẹ̀sìn. Ọlọ́run wọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run yóò wọlá pé bàbá ọba tẹ́ ń bó kọ ẹ̀jẹ̀ yìí yóò wọlá kọ́ba yẹn ò ní kíní kan Ògbómọ̀ṣọ́ nínú kọ́ba jẹ́ yóò wọlá kọ́ gbogbo ọba yẹn gbogbo tẹ́ ń sọ pé ọba fẹ́ ṣe kí ọba fẹ́ bàlújẹ́ ni yóò wọlá kọ́ba yẹn ò ní intention àti ba ìlú jẹ́ yóò wọlá pé ọba yẹn ò ní intention àti ya mùsùlùmí yóò wọlá pé ọba yẹn ò ní intention àti pín Islam sí méjì in tó lè mú ọmọ sí ẹ̀sìn tó lè mú gbogbo yín mọ̀ sí ẹ̀sìn ni pé tí ọba yẹn bá ní intention àti ba Islam jẹ́ lókù tí ọba Gandhi ò bá ní intention àti ba Islam jẹ́ láti tú Islam ká l'Ógbómọ̀ṣọ́ tọ́pẹ́ intention ọba èèmù ọba ni láti túlù ṣe èèmù ọba ni láti ṣe kí láti jẹ́ kí Ògbómọ̀ṣọ́ dàgbàsókè èèmù ọba láti ṣe kí láti wá ṣe dáadáa s'Ógbómọ̀ṣọ́ gbogbo yín pátá àti gúdúgúdú o àti wèrè kan tó dé fìlà yín náà àti olórí bú gbádébù ẹdọdébù àbí kí náà ń pè tó dégbò yìí gbogbo yín pátá yìí ní gbogbo yín tẹ̀ ń fi ọba ṣe ẹ̀sìn lórí tẹ̀ ń fi ra yín ṣẹ̀sìn tẹ́lẹ̀ yẹn yẹ ọba gbogbo yín pátá àtúbọ̀tán yóò ní dáa. Àdàbí pé báyọ̀ ọba yẹn ní intention àti ba ẹ̀sìn jẹ́ lókù àbọ̀ ní intention àti wá kógun ja ìlú àti wá kógun ẹ̀sìn dé l'Ógbómọ̀ṣọ́ lókù àbọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo yín pátá ni mo sọ ní àyàfi yóò wọlá àwọn tí wọ́n tẹ̀ Ògbómọ̀ṣọ́ yẹn dó yóò wọlá àṣẹ tí wọ́n fi tẹ̀lú yẹn dó yóò wọlá ẹni tó kọ́kọ́ gorí mú bá rí ọjà gbóhùn yóò wọlá àfà tó kọ́kọ́ kí ó túbà ń bẹ́ gbogbo ọ̀ràn gbogbo yín pátá tẹ̀ ń bú ọba tẹ̀ ń fi èpè tí ó dára ránṣẹ́ sọ́ba gbogbo yín pátá yẹn padà sí ẹ̀sìn ni àdàbí tí ọba yẹn bá ní ẹ̀mí póun fẹ́ ba Ìsìlámù jẹ́ lókù gúdúgúdú tí wọ́n bá bí bàbá rẹ̀ dáṣẹ́ jáde kó ṣe fídíò gbogbo tó pẹ́ gẹ́nìkan èmi ò lọ́rọ̀ bá omi ò níyàn kò kàn mí ẹ̀kejì gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin tẹ́ sáfáà náà gbogbo ẹ̀yin tẹ́ ń jáde àtẹni tí í ṣe mùsùlùmí nú yín tá a mọ̀ tẹ́ ń jáde tẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ kan tí ò jọra wọn ṣe rí lẹ́yìn gúdúgúdú ọkùnrin tó tún dé fìlà náà tó ṣerun gbọ̀ngbọ̀n tó ti bí ńlá dín yìí. kí ló dé màmá mi dà o. òun náà sọ̀rọ̀ gbogbo ayé wọ́n ń gbà ọ̀rọ̀ yẹn kábíyèsí ìbéèrè kan lèmi ọkàn bí gbogbo yín. kálukú yín ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ tí tẹ́yìn náà bá pílé ọ̀rọ̀ yẹn fúnra yín. tí ẹ bá ń play ọ̀rọ̀ yẹn fúnra yín tẹ́ bá ń play lẹ̀ ọ̀rọ̀ yẹn tẹ́ bá àti tẹ́ bá tó pé ẹ ṣe fídíò tẹ́ ṣe nǹkan kan tó ń sìn ẹ wá play back ọ̀rọ̀ yẹn ẹ̀sìn ẹ play back ẹ wá gbọ́ nǹkan tẹ́ sọ ẹ rí wípé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ tí ò ní ádàbù ni ọ̀rọ̀ tí ò sí ọpọlọ àti ẹ̀kọ́ ńbẹ̀ ni. ìbéèrè kan tẹ́mi ò bi gbogbo yín torí ṣe rí ntọ́kàn ṣe rí gbogbo ẹ̀yin èèyàn ntọ́ yẹ àwọn ará bí tọ́ yẹ wọn wà láìpẹ́ nìkan lọ yẹ wọn torí pé àlọ́ òràn kà àlọ́ ṣe kí ni àlọ́ òràn ìkà tí gbogbo wọn ń sọ èmi ò rí ẹ̀rí kankan gbogbo tí kò wá wọn ń sọ èmi ò rí ọ̀rọ̀ kankan tá a lè rí múlò nú ọ̀rọ̀ wọn. ẹ pariwo kábíyèsí ní da ẹ̀sìn rú kábíyèsí ní da ìlú rú ọba sì lè yẹn lòmíì ọba sì lè ṣe gbá ọba sì lè ṣàwó.
Hello sir. Ẹ kú ètò. Ẹ jọ orí MTN ká pè sí mo ti sórí MTN ká pè sí mo ti sórí program ẹ fi ẹ lọ́wọ́ yẹn program yẹn káyọ̀ bá gbọ́ yín dáadáa. Nọ́mbà tẹ̀lé pè sí 09037953997 mo ti fi ó ti wà ní ibi program yẹn. Nọ́mbà WhatsApp eléyìí kì í ṣe ti fún program tí mo ń ṣe 09037953997 nọ́mbà tẹ̀lé pè sí nìyẹn tó máa wọlé tí máa dẹ́ gbé. Ìbéèrè kan tí nǹkan bí yín ìbéèrè tí máa bí ni pé kí lẹ fẹ́ kó bá ṣe, that's number one. Ẹ̀yin kan ń pariwo pé Ayélára àwọn ni wọ́n fa ọ̀rọ̀ yìí. Ayélára ló ṣe gbá ló ṣàwo wà la mọ̀ bẹ́ẹ̀ la gbà bẹ́ẹ̀. Àwọn Ayélára fúnra wọn kí lẹ fẹ́ kí wọ́n ṣe, that's number two. Tẹ́rí gbogbo tó bá ti wọ̀ ọ́ ni kó wá comment. Ní tí mo ti ìwọ ló ní tó fi ń comment ẹni tó fi ń sọ̀rọ̀ ẹni mo ní. Mi ò dẹ̀ gbẹ́ dátà lọ́wọ́ bá rẹ̀ lọ́wọ́ bá lóyún èèyàn dátà kò sí ò ṣe dátà fún mi. Ìwọ dẹ̀ kọ́ lọ ra fóònù fún mi. Kò yẹ ẹlòmíì náà òun pè nǹkan ní illiterate ó sì mọ́túnmọ́ tán pè ní illiterate gan. My calling number is 09037953997. Òun ó ti wà ní orí program yìí gangan. Ó ní mo fi sórí program yẹn tí mo kọ live sí yẹn. Ẹni wọ́n fẹ́ pè wọlé 09037953997 calling number nìyẹn. Ẹ kí n fi síbí 09037953997. That's what they do. Wàhálà ni mo ti ṣe lórí fóònù yìí gan-an. Hello. Hello. Ọ̀sán wà sọ̀rọ̀. Ẹ̀wọ̀n ni orúkọ yín bẹ́ẹ̀ sí pè wá. Wàhálà ni mo ṣe gbájú ti jọ́ chájì lọ. Orúkọ yín. Fata. Ok. Ẹ dákun ìbéèrè kan tí mi bẹ̀. Ok ní mo lè léyìí. Tí Àmọ̀tẹ́kùn lọ sí ilé àwọn mọ́mù tí wọ́n lọ fi sàárè bàbá ìmọ̀mù wọn. Àti rẹ̀ nìkan kan kó jáde sàrà ìgbẹ́kútọ̀ àbí òótọ́ ni àbí èsì rọ́. Ẹni gbẹ́jọ́ tí Àmọ̀tẹ́kùn lọ fi sàárè bàbá ìmọ̀mù hàn wọ́n. Èyí tí wọ́n lọ. Àti ẹ̀yìn kankan tó jáde pé bóyá òótọ́ ni àbí irọ́ ni àbí. Mọ́tò nínú wa bọ́dẹ̀ náà mọ́ jẹ́ lọ́dẹ̀ náà. Hello. Bẹ́ẹ̀ni. Èló ni. Àwọn Ayélára. Àbòsí wà ń bẹ̀ ni. Àwọn ni wọ́n dáhùn fún sọ̀tẹ̀ bèrè yẹn. Bóyá lóòótọ́ bàbá ìmáàmù sàárè wọn ni o. Owó tiẹ̀ ní. Ókè Lẹ́ẹ̀kẹ́ wá wípé lọ́jú ara rẹ̀ kí máa mú lọ́jú ara rẹ̀. Ṣé wọ èló ló fún mi tẹ́lẹ̀? Ẹ̀yin náà bá wa pín wọ́n. Àwa ń sọ fún yín kẹ́ ẹ bá wa pín wọ́n. Àwa challenge yín. Ok. Kẹ́ ẹ bá wa challenge yín. Ok. Lójú pé mo ò ní sọ̀rọ̀ lé lórí. Ok. Àbáyé béèrè. Àbáyé béèrè. Ọ̀rọ̀ ní àbáyé béèrè yóò ṣe wàhálà kó séjà bẹ́ẹ̀. Àbáyé béèrè ẹ sì rí sí láìpẹ́ ṣẹ́ gbọ́. Àbáyé béèrè ẹ rẹ̀ rí sí. Sàlámù alaykum. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ má wọ̀ ní àbáyé béèrè. Àfáà tó pè nísìn onífàtáì ìrìn àfàtáì ló kọ rẹ̀ I don't know but onífàtáì ó ní ká bá wọn béèrè lọ́wọ́ Ayélára. Wípé ní ìjọ tí Àmọ̀tẹ́kùn lọ tó lọ fi sàárè bàbá ìmáàmù hàn wọ́n wípé àárí ẹnìkan kó jáde kó ní irọ́ ni àbó òótọ́ ni. So Ayélára wọn dáhùn question yẹn pé bóyá lóòótọ́ o sàárè tí wọ́n fi hàn wọ́n ní Ayélára wọn o kì í ṣe sàárè ìmáàmù bàbá ìmáàmù tọ́lẹ́à
àyìn àfa àtọ́lẹ́à àbí sàràfà àtọ́lẹ́à ni so wọ́n dáhùn rẹ̀ tí wọ́n ti wá dáhùn rẹ̀ ẹ gbọ́ èsì lórí programu mi gẹ́gẹ́ fúnra mi ìwà fúnlẹ́sìpítọ́ níta ẹ béèrè o wọ́n ti dáhùn o ẹgẹ́tì ìbéèrè ọ̀fàjà wọ́n bá ti wá bí wá bú èbú èmi ò fún ọ lépè bí òrè kan nísìnyí tó ní illiterate ní ọgá fún rẹ kí ni túmọ̀ illiterate kí ni túmọ̀ illiterate so yẹn kọ́ ni mo fẹ́ ìyẹn kọ́ ni mo ti ẹ̀ torí anybody wálé ni ntẹ́mi kàn fẹ́ sọ ok grandfather ni ok kì í ṣe bàbá ìmáàmù àbí bàbá tó bí ìmáàmù alright ok bàbá tó bí ìmáàmù pé sàárè rẹ̀ wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ wọ́n dáhùn bàbá tó bí ìmáàmù ní àfa àtọ̀lé àjàre torí ìmáàmù àbíbù láì náà ìmáàmù ni káwá pé a máa kálí bá máa ń tàn sọ àfa àtọ̀lé bàbá ìyẹn grandfather pétọ wọn ní ẹni tó jẹ grandfather òkú sáré grandfather bàbá tó bí àfa àtọ ọlọfà sáré grandfather àfa àtọ̀lé yìí sẹba nǹkó lè bá tètè yìí sí tí Àmọ̀tẹ́kùn lè fi kámẹ́rà rẹ̀ tó pé àbí kí sọ pé sàárè tí Àmọ̀tẹ́kùn lọ fídíò tó pè ní sàárè grandfather àfa àtọ̀lé ipe ṣé lóòótọ́ báwọn ọ̀rẹ́ nìkan kan sọ̀rọ̀ pé sí ẹnìkan kan sọ̀rọ̀ sínú ayélujára pé tọ̀ lóòótọ́ ni o sàárè grandfather rẹ̀ ni o àbí kìsì grandfather èmi náà wàá bèè lọ́wọ́ yín Àmọ̀tẹ́kùn tó lọ fídíò rẹ̀ sọ́jẹ́ fámílì ayélujára bóun lòun ṣe mọ̀ pé sàárè grandfather bàbá grandfather àbátọ́lé àni ṣé wọ́n sin lójú ẹ̀ so àwọn tí wọ́n wà ń bẹ̀ àwọn tí wọ́n mọ ìtàn ni wọ́n dáhùn yùn àbá tó pè àbá àjàmọ́ ló pè ọlá ẹ̀tàn ọkàn pẹ̀lẹ́ fún àtàyè ni mo ní tí mo ti mọ̀ so èmi ò wọ́n máa háìdì orúkọ ẹ̀yìn ló wá ti wá bí mo wà yìí mo believe pé gbogbo nǹkan kọ́ lè yẹn lè mọ̀ tán àìmọye program tó yẹ pé gbọmọ ìwà tí n bá wò ẹni yẹn ti ń wí kò sí mo lè rí ẹ̀kọ́ kankan bí àbí méjì tí n bá sì rí kọ́ mi rí kọ́ nìyẹn kò nítumọ̀ ìtawà náà wí gbogbo èèyàn kọ́lọ̀ ni ó gbogbo èèyàn kọ́ ni ó yé gbogbo kọ́ ni wọ́n gbà àti ní kẹ́ ẹ pè sí orí MTN ní kẹ́ ẹ pè sí kò sí WhatsApp. Hello, sir, ẹ kún tó. Ẹ pè sí orí MTN ní sáà kò sí sórí 0903795 ẹ máa gbọ́dọ̀ ìjà kan láì yẹ. so ẹ dákun orí MTN tí mo fi síbẹ̀ ní kẹ́ ẹ pè sí 09037953997 so ẹnìkan tí wọ́n bèrè bẹ́ẹ̀ nísìnyí Abdulmajid Busari wọ́n ní ẹ dákun kí ni orúkọ grandfather náà kí wọ́n bá wa dárúkọ bàbá náà ó ti wá dá báyìí àbá tó pè nísìnyí tó pè ní fàtáì àwa náà wá ń béèrè èmi kọ́ mo béèrè o èmi náà kọ́ mo béèrè o ẹnìkan tí wọ́n bèrè nísìnyí pé kí ni orúkọ bàbá tọ́líà yẹn grandfather àbá tọ́líà ọ̀hún kí lórúkọ rẹ̀ ẹ dáhùn rẹ̀ ìmọ̀ dá orúkọ grandfather yẹn ó ní àwọn tí wọ́n mọ ìtàn fún mi pé ẹni báyìí lóòótọ́ ní jẹ́bẹ̀ grandfather fàtọ́líà ẹ̀dá àdúkọ rẹ̀ tẹ́ bá ń fẹ́ gbọ́ fact nípa pé ṣé sàárè tí Àmọ̀tẹ́kùn ń lọ tó mú kámẹ́rà lọ bẹ̀ yẹn o tó pè ní sàárè grandfather fàtọ́líà ọ̀hún ṣé lóòótọ́ ṣé òótọ́ ni ṣé grandfather fàtọ́líà nàbí kìí ṣe orúkọ grandfather yẹn ẹni tó bá wà mọ̀ ó sọ sí comment section tẹ́ ẹ bá ti wá mọ̀ nísìnyí ẹ lọ bèrè kẹ́ wádìí ẹ wò. hello. ẹ kú ètò. Mr. Ọláìdé. ẹ sà. láti pọ̀ lápọ̀jù. hello sà. àbíkọ́ yín sà. wọ́n tó yà mí lẹ́nu jù pẹ̀lú báwo yẹn ṣe máa ń sọ̀rọ̀ lórí ètò yìí ní gbogbo ìgbà. ó ní wípé ṣé kọ́nà kọ́nà láti ń ṣẹlẹ̀ láàrin ìlú tàbí mọ́sálásí ṣé ọ̀rọ̀ à ń bú ọba ni
ṣé bí ọ̀rọ̀ bá ń ṣẹlẹ̀ ńlẹ̀ tí wọ́n ṣé wọ́n bàbá tí wọ́n làwọn máa mú bú wọ́n wá fi aráàta tó máa wá bá wọn bú bàbá wọn láwọn máa lè gbogbo. òye wa o. bí wàhálà yẹn wà nìyẹn ẹ̀ńtẹ́ bá dẹ̀ gbogbo nǹkan tó ń ṣe náà kì í ṣe pé ìfẹ́ ìlú náà ní kọ́ bá bu ọba mọ́ àwọn àṣeyọrí tí ọba ń ṣe yẹn ní ìsìn báyìí wọ́n ti gbé ẹ̀báwámẹ́ntì tó lórí burúkú ara wọn náà máa fáwọn èèyàn kan lọ apply o táwọn náà lè jẹ àǹfààní bẹ́ẹ̀. tó àwọn ìwà tó ń wù yẹn ìwọ ọmọ àlè pọ́nbélé ni ọlọ́run dẹ̀ ṣe owó ọjà san o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìgbà tá a bá máa padà rẹ́yìn ẹ̀ báyìí àánú àṣẹ everybody ọlọ́run mọ bó ṣe máa sọ fún kálukú ẹbí iṣẹ́ ọwọ́ ẹ̀ àtàwọn kan àròpọ̀ ń ṣe dáadáa tó ń ṣe dáadáa tó. mo ti rí nù. hello. hello. àti àfàwọn àkọsọ́bí. ẹ ṣeun orúkọ yín sà. ẹ kú ètò orúkọ mi ni ṣéjà mọ ọláìtẹ́ náà ti àìdí orúkọ rẹ̀ kémi náà pera mi ní ẹjẹ́ kémi náà pera mi ní Akíntúndé. ẹ ṣeun. ìwà tó fún mi. èmi tí mo ti ń sọ̀rọ̀ láti ìlú Ìbàdàn. láti ìlú Ìbàdàn Ìbàdàn ò ní bàjẹ́ ẹ ṣeun àgbọ̀ yín sà. ẹ ṣeun láti Ìbàdàn. bí àwọn àfa ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní ìdánátọ́kọ̀ ṣàfihù bàlátù jìbù wà khairu nínú ìjábàtì yìí sùkúùtù. bí dẹ̀dẹ̀rìn òpònú akọ́kùnlémù èèyàn bá ń sọ̀rọ̀ bàlátù jìbù ẹ má dà lóhùn. wà khairu nínú ìjábàtì yìí sùkúùtù èyí tó dáa jù kéèyàn fi dá lóhùn náà nìdákẹ́jẹ́. Tẹ̀wárí náà sùn yẹn wá ṣiṣẹ́ pẹ̀lú ìbéèrè tó béèrè gangan. Tọ́ba lóhùn ọ̀rẹ́ nìkan kan dìbọn kí ibi tí Àmọ̀tẹ́kùn Oòduà lọ sí ń pè ní Sàárè. Àwọn gbogbo ayé ti rí wọn pé onírò ayé àtàlìkì àmà ní gbogbo wọn. Gbogbo ayé ti rí pé wọ́n yé àtàlìkì àmà ní wọn. Àròsọ́fí látijọ́ tó ti ìlú Ògbómọ̀ṣọ́ yín tó ti lóògùn ńlá wá lù Ògbómọ̀ṣọ́ yẹn wọ́n wá gbé kọ̀ǹténà lé sáré bàbá rẹ̀ lérí kò sí rí nǹkan kan ṣe sí láti gbà ọ̀ǹtì ìgbà tí wọ́n tó ń béèrè pé bàbá rẹ̀ dà wọ́n ẹsẹ̀ wá lọ wá sáré bàbá rẹ̀ lábẹ́ kọ̀ǹténà mẹkáníìkì. bàbá àbàdẹ dáàbò ẹ̀rí ọ̀rọ̀ tẹ̀sán yẹ fọ́ọ̀lì díẹ̀ ẹ tó rìpíìtì ẹ̀. láti fi ọdún bíi méjì ó lé tó ti tẹ̀lé yín l'Ógbómọ̀ṣọ́ kò rí sáré bàbá rẹ̀ tó kàdé sí sáré bàbá mi. ní àwọn tí wọ́n ń tẹ̀lé náà wá bá tún sáré bàbá rẹ̀ ọwọ́ àdẹ àti wọ́n wá ń béèrè pé bàbá rẹ̀ dà rẹ̀ ò sí ni wọ́n yẹn tẹ̀ sáré bàbá rẹ̀ Àmọ̀tẹ́kùn wá bá káàkiri wọ́n wá padà rí bá sáré bàbá rẹ̀ lábẹ́ kọ̀ǹténà mẹkáníìkì lórí Sangusa. Àròsọ́fí àròsọ́fí ẹ má lára yín láàgùn ẹni tí ń parọ́ fún ọba mọ̀ ẹni tí ń parọ́ fún yẹn gan mọ̀ pé irọ́ lòun ń pa o. tẹ́ ẹ bá wo dàda ń gbọ́ ni bàbá tó sọ̀rọ̀ nínú fídíò Àmọ̀tẹ́kùn tí wọ́n ń yé gan ó tọ́ka onísàárè ìyàwó òun lélẹ̀ sàárè bàbá òun lélẹ̀ ìyàwó òun lélẹ̀ àmọ́ ń gbà tó dórí ti bàbá lè máa mú àbíkílẹ̀ ń pè lè máa mú ilé Ògbómọ̀ṣọ́ yẹn ó ní sàárè bàbá ìbáwọ̀ ni. àwa wá tírẹ́lì bí àti ẹ̀fí máa ń mọ̀ pé nǹkan kan bẹ láàrin yẹn kò sí ó tún wá dórí Sangusa bí wọ́n ti mọ̀ pé kò sí nǹkan kan mẹ́. Sangusa tó ni ó ti wú bẹ́ẹ̀. orí yẹn kí ni lọ yẹwẹ́ tí lọ tún fídíò yẹn wo orí yẹn kí ni tí kò sí nǹkan kan mẹ́. so ṣé ń gbọ́ bá a ṣe ń bá yín sọ yìí àwọn ọmọ tiwa tá à ń bí tí wọ́n bí wọ́n ti kéré ma lọ́jọ́ orí òun yóò tí tó bí 15 years yóò tọ́ka sàárè bàbá tó bí àwa tá à ń sọ̀rọ̀ yìí bàbá wa yóò tó fi hàn yín wà ní tí ó sì ní síyàn bẹ́ẹ̀ yóò tún wá fi tìyá ìyá tí ìyàwó tún yóò tún tọ́ka rẹ̀ ó lọ age of 42 years tàbí 43 wọ́n wá ń bá wá sàárè bàbá rẹ̀ káàkiri nonsense ẹ jáde kúrò níbi èsì ti sọ́ra rẹ̀.
ẹni kò sọ̀rọ̀ rẹ̀ bó ṣe rí nù àbá àrò sọ pé ẹni tó bàbá wa ń tẹnu kúbi ọwọ́. láti ìlú Ìbàdàn jazakallahu khairan kullal khairi ẹ ṣeun gan ẹ ṣe Ìbàdàn ní bàjẹ́ Ìbàdàn ní bàjẹ́ Ìbàdàn ní bàjẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí mo ti mọ̀ yìí sàárè ibi tí wọ́n ti bàbá mi sí wọ́n mọ̀ ibi tí wọ́n sin ìyá mi sí wọ́n mọ̀ àfà wọn ò ní sọ pé wọn ò ní ṣàdúwẹ̀ bẹ̀ fún mi o mo mọ̀ fúnra mi kì í ṣẹnìkan ni ó mọ̀ mo lọ pé bàbá yín bó wọ́n bẹ̀ wọ́n ṣe sí. Collier, share your music, share your love. Ẹ gbọ́ pé bàbá rẹ o ibà ni wọ́n ṣe sí. Ṣé rí the fact ń bẹ̀rẹ̀ mọ̀ ni wípé okay. Hello. À ń gbọ́ yín. Hello. ọ̀rọ̀ Bílẹ̀ tí ń pè wá. hello. Bílẹ̀ tí ń pè wá orúkọ yín o. Kim. Naam. tí ò lé ní. Okay. tí ò lé ní. Okay. lára ń ta. Ẹni tí àná lára ń ta. Okay. ọ̀rọ̀ sàárè ìjà béèrè ẹni àná lára ń ta. Okay. àná lára ń ta ni. sọ pé wọ́n mú kí n fi ilé ayé lára ní. Sábìsì ọ̀dọ́ yẹn ò dáa o. Nítorí yẹn ò dáa o. Ẹ pè padà tí ẹ bá láǹfààní àti pè padà. Tí ẹ bá láǹfààní àti pè padà. Ẹ pè padà. Ṣé ẹ rí bí àwọn èèyàn tuntun máa tó pò wọlé equation kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ followers Àfàtọ́lẹ́à kẹ́ ẹ sì dá mi lóhùn. Àwọn kọ́ ni pé kí lẹ fẹ́ káwọn ayélujára gbọ̀ngàn ó ṣe, that's number one. Kí lẹ fẹ́ kí bàbá wa Ọba Ghandi Afọlábí Ọláoyè ni ó tó wá ṣe, number two nìyẹn. Because ego ẹ̀ ń drag wọn ìyẹn kò ìyẹn o it's not a solution kò ń sọ̀rọ̀ simple question ni o bàbá o nǹkan báyìí lábẹ́ kẹ́ ẹ ṣe tẹ́ bá ti ṣe báyìí àgbà pé lóòótọ́ ìsìláàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ìsìláàmù jẹ́ lóòótọ́ ẹ kàn dáhùn kò lé rárá kò lé question yẹn ó ṣe tó lé nǹkan báyìí la fẹ́ látọwọ́ bàbá wa Ọba Ghandi Afọlábí Ọláoyè àìsàn tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ bá kàn ń jáde bàbá yẹn tẹ́ ń dráàgì wọn tẹ́ ń sọ̀kọ̀rọ̀ sí wọn á mọ fún yín lépè padà ni ṣùgbọ́n tí wọ́n sọ tí ẹ fẹ́ fún wọn tí wọ́n bá wá ṣe. Hello. Salaam alaikum. Wa alaikum salam. Fún ètò. Ọlọ́run ọba ọmọ bá wa sọ àlọ́ àtàbọ̀ yín. Ìbéèrè tí bàbá tó jáde tó béèrè ni mo fẹ́ dà áńsà rẹ̀. Ayé mi Ayélára ọmọ Ayélára kẹlẹ́ tó sọ̀rọ̀ yìí. Allahu Akbar. Ẹni tó ní ìgbà tí Àmọ̀tẹ́kùn kárí bàbá Yunusa hàn. Àkọ́kọ́ náà tí Àmọ̀tẹ́kùn ń bẹ nínú ilé ọmọ ló Láílára number 1. Number 2 ǹjẹ́ Yunusa gẹ́gẹ́ fúnra rẹ̀ ń bẹ. That's 2. Bàbá tí ó mú wọn wá tóun wá ń ta wípé sáré ǹjẹ́ gan ìjọba Láílára ni. Ọlọ́run tí wọ́n sọ. Báwo ni kí wọ́n wá ṣe níbẹ̀ oríṣi owó ni tẹ́ bá sì wà ní ibi tí wọ́n ní bàbá Yunusa bàbá rẹ̀ tó náà pé kò sí ọmọ àbáàsì kankan ọmọ Ayélára kankan tí wọ́n sọ síbi náà. Lára ní bẹ̀rẹ̀gráǹdì wọn. Ìṣesí bẹ̀rẹ̀gráǹdì wọ́n sì ṣí sí àárín inú agbo ilé. So níbo ni òun gangan kó ní Yunusa gangan jáde wá kọ́ wá tọ́ka sáré bàbá rẹ̀
kò sì sí níbi Yunusa gẹ́gẹ́ ti sọ tó ti jáde tó ti sọ pé sáré bàbá òun lẹ́nà irọ́ ẹni tó lù bá ń gbé lọ tó bá ti rí ní ọmọ jùlọ. Kò sí gbogbo ọ̀nà tán lè gbà láti lè sọ lọ́dún tọ́. So ìdínà owó tó wọ́n sọ̀rọ̀ pé kọ́ba ẹlẹ́wọ̀n jáde ìjọ òun gangan náà ti wá wo ibi tí wọ́n ní sáré wà tó ti débẹ̀ ó ti fojú gánlẹ̀ ó ti rí pé sáré. Allahu Akbar. Irọ́ tí wọ́n máa ń pa fúnra wọn kiri nu ṣùgbọ́n sáàmù pé tí wọ́n bá lọ lógún ọdún pẹ̀lú gbogbo lè bá kiri nu kí wọ́n bá sọ kàtà èyí tí wọ́n ń sọ fún wọn ni. Èyí tó bá sọ kankan fún yàn ó yẹ kéèyàn ṣèwádìí dáadáa kó tó máa jáde nígbà táwọn dẹ́kun sọ̀rọ̀ ọmọ ayélujára wo ló jáde. Òun wo fídíò náà lọ́jọ́ náà ó wo nígbà tí ọjọ́ Jímọ̀ lọ́jọ́ náà nígbà táwọn dẹ́kun dé nígbà táwọn ọmọ ayélujára pera wọn àmọ́ kúrò mẹ́rin ẹ̀rẹ́dẹ̀ nínú ọmọ sọ ní ọmọ dáàbò ẹ̀bùn yìí ẹ̀ní sì sọ̀rọ̀ níbi tí àgbákàlá áwùlà wọ́lá ọ̀wọ́dà ilẹ̀ ẹ̀nà àmì ìrànàdé ẹ̀rí sọ̀rọ̀ ó dáwọ̀. Tẹ́rí ẹni tó gbẹ́ kòtò ọ̀dẹ kò gbẹ́jì ẹni tó kó sínú ẹ̀ náà dá lápá ṣẹ́ǹgẹ̀t. Okay. Àti àbàwọn àròsọ bí Ẹ ṣeun sà. akọ́tọ́dọ̀ Ìbàdàn. Náà láti Ìbàdàn ẹ ṣeun. Àwọn fẹ́ fi kún ọ̀rọ̀ mi wípé tẹ́ bá wo méjì Àmọ̀tẹ́kùn níjọ́ Friday yìí ó interview àbúrò àfà Yunus. Wọ́n ń pe àfà wa náà ní àfà ọmọ ẹ̀sán tọ́lẹ́ àtàkàbẹ̀ yẹn. Ọlọ́run àtàlẹ́kùn àlùbáríkà àfà náà. Nígbà tó ń introduce àfà náà, mo lẹ́yìn àfà àgbàrá ẹ̀ ló ní tọ́lẹ́ àlùwọ́n ló máa àbúrò tọ́mọ ẹ̀sán ìmáàmù ló wọ́ọ̀dì. Máàmù ló wo oorun dàgbà. Ó ní tọ́lá Ayílára ṣùgbọ́n kò fa Ayílára òjòmọ̀ sọ fún ìtọ́lá ìjàpá ni. Ó ní Ayílára ẹ̀fà Ayílára bẹ́ẹ̀ pọ̀. Ibùn Nìbàdàn ti wá bíbá gan-an ilé Ayílára ṣì wà. Nìbàdàn náà. Ayílára wà Nìbàdàn náà. Ayílára wà Nìbàdàn. Ó wà nílọrin. Ó wà lókùnmọ̀ lọ ilẹ̀ yẹn. Ó wà lókùnmọ̀. Ó wà lábẹ́òkúta. Ó wà káàkiri náà. So mo láìka àbá náà àbá yẹn ní Ayílára wọ́n kò sọ Ayílára Ògbómọ̀ṣọ́ fún mi. Tẹ́ bá wá gbọ́ conversation wọn àti Àmọ̀tẹ́kùn Odò àyẹ̀dùnrin pé wọn ò lè go straight to the point. Wọ́n ìbéèrè tí ó sayé láǹfààní tí wọ́n fi mọ̀ pé mọ́tò àti ìka ọmọ ní ilé Ayílára Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Àmọ̀tẹ́kùn ò lè bí àbá yẹn lọ́rọ̀ àbá yẹn náà ti mọ̀ báwọn èrò rí dáhùn. So kò nídìí kẹ́ máa stress ara yín gbogbo àwa táyé sọmọ náà ní gan ti mọ̀ wípé wọ́n ń pa propaganda ni wọ́n ń ṣe fún àwòrán wọn kàn wọ́n múlẹ̀ fún yín ni wọ́n fi sọmọ náà ní Ọlọ́run ó tún yín lẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Ìjẹ́wáìkì ẹ ṣé o ẹ̀yin náà yóò fi lẹ́ Ìbàdàn gbogbo ló ní ìṣòro tiẹ̀ ẹ ṣé o Ìbàdàn náà lọ́wọ́ fẹ́ iná lẹ́ Ìbàdàn o gbogbo òlú ló ní ìṣòro tiẹ̀ ìkúlẹ̀ ọmọ tí ń fìtì náà tún ànábì lórí bẹ́ẹ̀ gbogbo òjò tó ládàáwò Ọlọ́run gbogbo àdánwò tí wá dé Ògbómọ̀ṣọ́ ọdẹ́là bá àtọ̀lẹ́ Ọlọ́run ṣe kéde yóò bá wa mú àdánwò lọ àdánwò wa ló kó sọ́nsì àbátọ̀lẹ́ pàṣọ Ayílára tàǹpà lọ́ba inú Ọlọ́run sì bá wa ṣẹ́gun àdánwò yẹn. Bákan náà ni pé àbátọ̀lẹ́ á lè jọmọ Ayílára ní tòótọ́ ṣùgbọ́n nọ́ọ̀tù Ògbómọ̀ṣọ́. Àbá. Hello sir. Ẹ kú ètò. Àwa ni ẹ sà. Ẹ kú ètò àbá. Ọlọ́run ni sà ẹ sà. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ń bí lójú ẹ̀rọ ẹ̀. Sà. Bọ̀bọ̀ bẹ́ẹ̀ ti ń bí lójú ẹ̀rọ ẹ̀. Bàbá Mr. Emmanuel ẹ má wọlé àsọ̀rọ̀ lásán lẹ́yìn ètò rárá ìdílé sí. Lẹ́yìn ètò. A sọ̀rọ̀. Ètò àmọ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ dá sí tó sà. Ẹ dá sí tó sà. Àmọ́ mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ. Ẹ sọ̀rọ̀ gbọ́yìn sà. Ẹni tó bá sábà
tọ́ba tábà kó ṣàtúnṣe ni. Pẹ̀lú ìyàtọ̀ ìyàtọ̀ ìtàn ìjáde. Ilé ẹ̀sẹ̀ mùsùlùmí tó kú ni. Ẹ̀sẹ̀ mùsùlùmí tó kú ni. Ẹ̀sẹ̀ Islam wọ́n ti sin àwọn méjèèjì. Àmọ́ mo fẹ́ sọ kankan. Ìní ẹbí yé mi pé ìtànjẹ ló tọ́ lọ. Ìjọba yìí nílẹ̀ Yorùbá. Jẹ́ o. Fún ẹ̀yìn tẹ̀lé. Tí bá ń parọ́ fún lẹ́ẹ̀lì. Bẹ́ẹ̀ máa tẹ̀lé bí ẹni tí ò ronú. Ronú. Títí kábíyèsí. Sáwọn mi kù wákìtà. Àwọn ọmọ kékeré. Ọmọ wọn jẹ fún kábíyèsí. Ọmọ wọn jẹ fún kábíyèsí. Àǹkú kábíyèsí. Kábíyèsí ọba Gandhi. Aṣọ Gandhi you can't do anything. Kọ́yí lọ ní o. Ìní pásítọ̀ mọ́ o. Wọ́n lẹ́nu tó bá fojú ànáwó kú. Ẹ̀bọ̀ra ó ṣe kí ni? Ní. Wọ́n fojú lásán wo. Jáde òpójọba ó ní àwọn ibi tó ń wọ̀. Àwọn ibi tó ń wọ̀. Èyí tí ìyá ọba fẹ́ jèrè rẹ̀. Tí ọba fẹ́ jèrè rẹ̀, wọ́n kọ̀ sílù. Èyí tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bá fẹ́ jèrè ẹ̀. Fẹ́ kó bòjú. Wọ́n fẹ́ bòjú náà lásán. Àrùn ọba fẹ́ jèrè ẹ̀ kó kọ̀ sílù. Ọba àlú ibà. Ìtẹ̀sẹ̀ bàbá o. Sọ̀rọ̀ lásán náà o. Ọjọ́ kó yẹ yẹn ọkọ mùsùlùmí. Fún ẹ̀sánú ìyá yín. Báyín. Sánú bàbá yẹn ọmọ ogun mọ̀sọ́. Wọ́n púpọ̀. Sánú bàbá tó bí wàhálà bí bàbá àti ìyá pé lórí fẹ́ sán. Ìdílé mélòó ní báyìí tẹ gbogbo rádà rádà tẹ̀sẹ̀ o. Ní èdìdé. Ọmọ rẹ̀ mélòó ní báyìí tẹ gbogbo rádà rádà tẹ̀sẹ̀ o. Níjẹ́ bí ẹgbẹ́rún mọ́tọ́ o. Kò ní torí ní adọ́run mọ́tọ́. Tábà ní káfíẹ̀ káàkiri dànù. Èèyàn ń gbé sí ilé ayé ní èèyàn. Ṣé ẹ ti tọ́jú àtúwé jáde? Yàtọ̀ ẹ̀fọ́ ẹ̀jẹ̀ ayọ̀. Wọ́n ní ti dé ní tọ́jú àtijé. Ṣèjẹ́ síbí bìfẹ́ rẹ̀ lásán ní tọ́jú àti náà. Bẹ́ẹ̀ni, èmi ò tí ì mọ̀ tí ò bá jẹ́ pé láìpẹ́ yìí, èmi ò mọ̀ pé àwọn law enforcement jẹ́ mẹ́tọ́ pè ní síbí bìfẹ́. Bẹ́ẹ̀ni. Wọ́n ti wà tó gbẹ̀. Ẹ sọ́ra yín o. Kúkú oorun o. Ẹ sọ́ra yín ẹ má fi kú oorun rárá. Ẹ má fi kú oorun. Nígbà tí tọ́jú àti tí ń kú ọba Gandhi. Ìtúbọ̀ ọba Gandhi ló gbogbo dímọ̀. Àti wá tó lójọ dímọ̀. Tí ẹ bá jẹ́ kó kìlọ̀ fún. Dókítà tí wọ́n kìlọ̀ fún pé kó stop. Stop ni. Ní ọ̀gbọ́ pé ọba Gandhi ẹ̀ kó lórí ikú gbogbo tẹ̀lé. Gbogbo ẹ̀yìn tẹ̀ ìtọ́jú ọba olórí ikú ní tọ́sọ̀kù lásán. Ọmọ òní. Pé ọba Gandhi tọ́jà tó gbọ́ ọba Gandhi. Tẹ́yẹ̀ bá gbúgbà bá tóbi inú ọmọ báwọn. Láti máa bó tọ̀hún rẹ̀. Bá tóbi inú ọmọ báwọn púpọ̀ tọ́lá ti sọ lẹ́nu. Tẹ́yẹ̀ gbọ́dọ̀ sọ fágbàlagbà ni. Ẹ̀sẹ̀ ní olórí ẹ̀sìn bọ́ọ̀ ma àtòkí àtòkọ́sẹ̀ gidi nìyẹn bọ́ọ̀ ma kọ́ lára olórí ẹ̀sìn. Ẹ̀sìn tó bá jẹ́ olórí ẹ̀sìn sọ pé wọ́n lórí wọ́n bọ́ ìsọ̀tọ̀ tó ní ọ̀rọ̀ ju ẹnu ọba Gandhi yẹn òkú ló ṣe wà láì àwọn èèyàn rò ní tèrè rẹ̀ burúkú yìí. Kí ló ń sọ wá sí jọba?
ọmọ tó ọba àlù tàwa táyé aláì òpó lóde wọ́n bí ọ. inú ẹ wọ́n lẹ́nu inú ẹ pé ọ̀rọ̀ yọ ọba Ghandi lọ. ẹ̀dùn náà mọ wá bí orí jẹ́ ìpánú kúkọ́ mi máa mú yín mọ wá bí orí ní orí inú ayé. sáájú ọlọ́jọ́ àti ẹ̀ máa lọ gan ẹ̀ máa lọ sí àràfá ẹ̀ máa lọ sí ẹni ìmọ̀mù ó bí ìmọ̀mù rẹ̀ tí ó bọ̀ bá tàwọn. ẹ bá ẹ̀kọ́ tó ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ọmọ bàjẹ́ ẹ̀kọ́ tó ọ̀sẹ̀ ìjọba ẹ ṣe o. àtúbọ̀tán yóò da àtúbọ̀tán àwọn ọmọ yóò da. Àgbà ibi àtẹ wọ́n ti ti máa ń lè tó lu ọba sáwùjú. Tọ́jú ọwọ́ ọba ní ti tí ọba ní ti lè máa ń yàn tó. Ilé gbogbo ọba tó ń kú. Olùwà bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ ẹni tí ò tó nǹkan. Ọba tí ọba máa gbọ́ ọba lórí iṣẹ́ ẹgbẹ́ jẹ. Àràdà ẹ máa pẹ́ tó lọ sí èrè tán. Tó lọ sí èrè tán ìfọ̀ fẹ́kọ̀ọ́ ẹnu àná. Tó fún lọ́wọ́ wọ́n máa ṣe èso àwọn òbí tí wọ́n bá dé. Lẹ́kọ̀ọ́ pé tí mùsùlùmí náà bá jọba pọ́pẹ́bọ́yá tí ìwọ́n rẹ̀ ní tábà rè. Bí bàbá òye wù mí wọ́n ní wọ́n bí tábà rè wọ́n ti lọ tábà rè. Ọ̀dàgbà wọ́n rẹ̀ ní tábà rè ẹnì kan jọba pé tí mùsùlùmí bá jẹ táwọn kíkọ́ náà máa ń ṣe tẹ̀lé tí wọ́n tẹ̀ lọ́wọ́. Ìjọba 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 wọ́n bá mọ ní tẹ́sí lọ́dọ̀ pẹ̀lú àtúbọ̀tán yóò ní gba ayé tó fẹ́ lóògùn ọ̀sán yóò ní gba tọmọtọmọ èyí tó fẹ́ tà àwọn orúkọ ẹni òkú bàtọ̀ fún àpá yẹn jẹ́ fún àwọn ìjọ ní sílẹ̀ lọ́pọ̀ pẹ̀lú lóògùn ọ̀sán tó wọ́n pa ìjà wọ́n á pa yẹn jẹ́ ibi tẹ̀sí yẹn tẹ̀sí mú lọ gbogbo ẹ̀ ní ọ̀pàdé ẹgbẹ́ dá ẹ̀ńdá àná ìlú gbọ̀dọ̀ tí o kàn gbọ́dọ̀ ògùn ọ̀sán wájú gbogbo àwọn olùkọ́ ìdílé lọ́gbọ̀n ọ̀sán ní ọ̀pá ìjà àtẹ̀sí tí lọ́wọ́ àtẹ̀sí náwó sí àwọn olùkọ́ ìdókòwò ọ̀sán ọ̀pá ìjà àdáì èyí ló burúkú ọjà bòde. ẹni tí ọ̀rọ̀ bá ń dùn a kì í fi ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí kàn jọ bí èpè ni o. Mo sọ lẹ́ẹ̀kan wàlẹ́ àwọn kan ń bẹ ìpè ló yẹ wọn nídìí ayé ká máa response ká máa fún ní response kankan pé ẹ kíní kan bí àfáà kan tó sọ pé tí bàbá Ghandi sọ ẹnu wọn sí kíni ẹnu wọn ò gbà àti wọ́ àtẹnu tó fi sọ pé ẹnu wọn ò gbà wọn ká dá fún yín ẹ mọ dísì ni pé ìtí bàbá Ghandi sọ sẹ́ wípé àbá àtọ́lé à ń ṣe wọ́nranwọ́nran wàláhì tàláhì àti ipò tí bàbá Ghandi ń bẹ àti bí bàbá yẹn ti ṣe wà tẹ́lẹ̀ tó tó jọba gbogbo ẹ̀ pátá ni ẹnu wọn fi gbà kò ju ẹnu wọn lọ ní ìjọba ìbámu tọ́lá náà ń gbọ́ ọba tí ń sọ pé kinní kan ṣe. Hello. Ẹni yìí ID number kò tó sọ̀rọ̀ eré o. Tí a bá dẹ̀ wá wò ọ̀rọ̀ yìí dáadáa bàbá kábíyèsí ọba Ghandi tẹ́ tí gbogbo yín nísìn tí wọ́n sọ wípé àfa tọ́jà sí wọ́n ràn nísìn fún ara yín lẹ́lọ́kọ̀ọ́rọ̀ lọ bàbá yẹn o Abdulaziz Shittu ká yíyọ́ ká yẹran rẹ̀
Hello. Hello. Ta ló ń sọ̀rọ̀? Pápápá. Dayala. Naam. Sáfíìsì yín ò dáa. Hello. Ṣé rí lọ́wọ́ tá a wà nísìn tí a bá rẹ́ nìkan tó jáde tí wọ́n ń wíwọ́n náà wọn náà ò sì èpè ní ọmọ gbà àmọ́ kò lè dùn wá ẹni tá a nà lára ń ta. Mo rẹ̀ ti bèrè lọ́wọ́ yín ẹ̀yin tára yín gbóná àyín tára yín gbóná lọ́wọ́ báyìí kí lẹ fẹ́ kí bàbá ọba Ghandi ò ṣe tá yóò fòṣe kẹyìn tá yóò fi wá wálẹ̀ tọ́ra yín gbóná bíbẹ̀ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá sọ́ra yóò gbóná kú ni o yóò gbóná kú ni o. That's number one. Òrè kan tí ń rántí bí àti ẹni àwọn tí ó dọ́ ló ń bọ̀ wá máa wí lọ nítorí Ọlọ́run fi rán wọnú èmi kọ́ ní da Ọlọ́run torí pé òjì yẹn náà tẹ́lẹ̀ lọ́fà jẹ́ kí n gbé pọ̀ làwọn olóríire. Hello. Àgbọ̀ ẹ̀ sà. Àbọ̀ àmú tó padà wá. Ẹ káàbọ̀ olóríire ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ sóòrè lákùn àtàwọn ọmọ fún 1 million àtàwọn ọmọ fún 10 million lóṣooṣù. Tí ẹ̀sán bá dé pẹ̀lú ìgbowó ìwà láì kòníkà tí ẹ̀sán rẹ̀ bá dé kòníkà èyí ń gbénú ìlú ọba pàtọ̀tẹ̀ ó jẹ́ lọ́wọ́ gbénú ìlú ọba lọ́wọ́ tí wọ́n ṣe àwọn tó lówó tí wọ́n ti ní tán lọ́wọ́ nígbà kan kágàdá wọ́n bá kò láyé o. Láyò bẹ̀rẹ̀ ẹyin tó yẹ pé ẹyin tí ìgbégbé tí ayé kẹ̀kẹ́ ọ̀dọ́ yìí gan ní ọjọ́ nǹkan tí wọ́n tẹ̀ ń ṣe rádaràda tẹ̀ ń bú ọba Ghandi gan nílẹ̀ ilẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ilẹ̀ lásán ní l'Ógbómọ̀ṣọ́ tó tẹ̀ ń bá rádaràda tí wọ́n kì í lọ tẹ̀ gbọ́ ẹ ṣọ́ra yín o ṣọ́ra yín gidi gan ni Ghandi ìṣẹ̀yìn lásán máa o òdodo mọ sọ fún yín o. Ọba Ghandi ìṣẹ̀yìn lásán máa o ìṣẹ̀yìn lásán máa o tí wọ́n bá tàyẹ̀ láfẹ́ ọlọ́mọ lè tí ó wò tán yọ Kùránì tí ó wò tán yọ ọ̀sẹ̀ o tí ó bá mẹ́sẹ̀ Kùránì tí wọ́n ké tí ó fún wa rẹ̀ yọ àwọn afá wọ́n tó tọ́ sí mẹ́mẹ́ fún ìṣẹ́ máa tẹ̀ tó wà á wọ́n fẹ́ jẹ́ ni o ìjẹ́ ni o ìjẹ́ ni o. Ẹ ṣe o jàre. Ẹ̀rọ tó bá yéèyàn bá bàjẹ́ àtúntò tó lágbára díẹ̀. Yóò nípa díẹ̀ o. Ẹ bá bàjẹ́ àtúntò tó lágbára díẹ̀ o. Yóò nípa díẹ̀ o. Tọ́ra yín o, ẹ̀yin ọmọ ìyẹn tọ́ra yín o. Ẹ ṣàánú ìyá yín, ẹ ṣàánú bàbá yín. Ọmọ ṣètò mélòó? Ìyín lẹ́yìn ọba ya akọ́kùnrin mi. Tọ́jú tó mélòó? Àkàbálógún mélòó ló wà láàrin yín? Ìdílé mélòó ló wà láàrin yín? Bẹ́ẹ̀ ṣe làákàyè. Ẹ̀yin lọ́wọ́ akáyè gbàgbà. Wọ́n ká bàbá Adéṣọ́ ń bò lẹ́gbọ́ tí mú kábíyèsí. Ń bò lẹ́gbọ́ àti tó bá mú kábíyèsí lẹ́yìn lókù. Bàbá Sàkábálógún yóò lẹ́gbọ́ tí bàbá Sàkábálógún wọ́n wà ń tẹ̀yìn ní tẹ́ẹ̀rú nígbà tó yẹ pé ẹ̀yin gan ẹ̀jú ra yín pin ẹ̀sùn mọ̀ pé ẹ̀ lè tèrè láyé. Káàmù kò wò lè tèrè láyé.
níláyé ní ṣe gbogbo tẹ̀sí yẹn tó tẹ̀sí yẹn tó pé abiyamọ gidi gan ò lè bímọ ọgbọ́kọ̀ mọ̀ rẹ̀ ọmọ kú ọba àlúwa kó ti jókòó lẹ̀ kọ́ máa wò náà abiyamọ tó fẹ́ tó wàhálà oṣù mẹ́sàn-án rẹ̀ fẹ́ já pápá nì ẹ wo kábíyèsí ẹ wo kábíyèsí pásítọ̀ mọ́ kábíyèsí pásítọ̀ mọ́ ó ti di irú mọ́lẹ̀ o tó tó mọ́ sọ fún yín bẹ́ẹ̀ bá mọ̀ ẹjẹ́ ayọ̀ ọ̀rọ̀ mùsùlùmí ẹjẹ́ ayọ̀ mùsùlùmí ilé bàbá tó ti dé mi oníṣẹ̀ṣẹ̀ lápá ti kírísítẹ̀ lẹ́tà láti kírísítẹ̀ tó bá di padà nìdá á tún padà síbi ìrẹsẹ̀ yẹn nìdá padà síbi ìsáàtì ìdè nítorí pé bẹ́ẹ̀ ọba mọ̀lẹ́ títí ń bọ̀ olè mọ̀lẹ́ títí ń lọ ẹnu olóyè àwọn mi tó lè bàbá pọ̀ sọ́ba àwọn pásítọ̀ bá nínú mọ́mù ọlọ́run yóò kọ́ àwọn méjèèjì ọlọ́run nìkan lè fi gbẹ́kẹ̀lé pásítọ̀ kan yóò bá láyà pásítọ̀ yóò bá yàrá ìmọ̀mù olùmọ̀mù tí pásítọ̀ bá ti tó bá wù wá wèrè ọlọ́run náà bá wù wá wèrè máa ń lálẹ́ ẹ̀ ọlọ́run nìkan àgbẹ́kẹ̀lé tàwa ọlọ́run tó dá yàtọ̀ wọn wá ń ja wèrè ẹ wá ń pépè ẹ wá ń gba ìpè ẹ wá ń gba ìpè ẹ wá ń gba ìpè ẹ wá ń jẹ wọn àrà ní jẹ ẹrú èsì kọ́ ọmọ jẹ aláàbẹ̀ ọ̀dàbọ̀. tí ẹ ti rí ẹ ṣe Mr. Emmanuel láti UK ní ìjọ tí àfa àtọ́lé à ń fi ọba owó ìgbẹ́ ẹ̀dí Gbẹ́ngà Pásítọ̀ Adébóyè níbo ni gbogbo ẹ̀yẹ lérí ibú yìí ń bẹ gbólẹ̀ wà nígbà náà ṣé ti yín dígbà yẹn kí gbólẹ̀ wà nígbà yẹn wọ́n wá pé ìmáàmù pé ṣe wọ́n rán lásán gbogbo yín wá ya wèrè. Hello. àwọn olórí burúkú ọmọ tó kó lẹ́yìn náà gbọ́dọ̀ ṣe wọ́n ràn àwọn bíi ilẹ̀ tàbí sọ́ra. wọ́n pọ̀. ìdílé ẹ̀sẹ̀ máa ń bí ìrìn tó máa ń pèsè lásán ní mẹ́sẹ̀. akọni mọ́sẹ̀kẹ́ni mọ́sẹ̀ ń ronú àbí nǹkan èyí ò ti kọ́ ní ronú fún ẹni bá ní báyìí. ọ̀rọ̀ mi gangan fún alálẹ̀. ọgbọ̀n ní ronú. mo ti tọ́ ọmọ yìí kò ní kọ́ mi òun èèyàn tó ti fi jẹ́ òun lọ́nà. nǹkan táwọn ọmọ nìyẹn gbà on daily basis ẹlòmíì gan kọjá àdán lásán pé ṣé bọ́ba ìṣeṣe dáadáa ẹ wúyẹ àwọn tó ti ríṣẹ́ tù ọba Ghandi yíwùn àti muslim àti christian ṣé irú àwọn yẹn gan wọ́n lè gbọ́ kán máa sọ orú ọ̀rọ̀ yẹn sọba yẹn kò sẹ́ni tó máa wo live program tó ń ṣe almost 2 hours tí wọ́n dẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ tó dáa tó yẹ pé 45 seconds náà rí post dáadáa níbẹ̀ program yẹn ò dẹ̀ ẹ̀ ló. à ń gbọ́ yín sà. kò dẹ̀ tí ìparí tí káàbí sanra dẹ̀ ti bẹ̀rẹ̀ sí bú kábíyèsí tí tọ́líà náà dẹ̀ wá tó náà dẹ̀ pé rẹ̀ tó lọ́mọ ìlú yẹn lò tí tọ́líà náà dẹ̀ ló sọ̀pọ̀tì ìlú nǹkan náà yẹn táwa ń snowball lẹ́yìn gbogbo nǹkan tó ń snowball yìí èèyàn mélòó olórí burúkú àfáà mélòó ló ti wá láti ìwò báyìí tó wá gbèjà wọn lẹ́yìn káwọn yẹn máa rí pósẹ̀ lẹ́yìn tó rí tí wọ́n bá pé èwo làwọn èwo ti fíra wọn ṣẹ̀sùn káwọn bá wọn rí pósì l'Ógbómọ̀ṣọ́ èwo ni lọ́rin ti pé àwọn ṣẹ̀sùn káwọn bá wọn rí pósì l'Ógbómọ̀ṣọ́ tó ń tó lé abájọ́ mọ̀ṣọ́ gangan lóòótọ́ kò ní ṣe gbogbo orú yẹn kó wá káwọn ọmọ Abẹ́òkúta kọ́mọ Ìbàdàn kó wọn síra kó nípa máa yẹ̀yẹ́ ọba ìlú ẹ̀ kó tó wá máa ní káwọn ìlú yẹn kán máa rí pósì ẹ̀ káàkiri ọba lóró pé òun fi ń ṣẹ̀sìn àṣeyọrí tí kábíyèsí ti ṣe lọ́dún 3 sọ ọba ìlú tí gbogbo wọn yẹn ṣọ́ṣe lọ́dún 10. ẹ̀ ló sà ṣé pẹ̀lú gbogbo àgbéjọrí yẹn tó bá wá dójúlówó ọmọ ọkọ náà mo láti dájú tó ṣe ọ̀sọ̀rọ̀ tó ń sìn gbogbo àwọn tó ń sponsor ẹ̀ yẹn because of their personal gain gbogbo wọn kọ́ ọmọ kúrò l'Ógbómọ̀ṣọ́ náà tàbí sanra tó ti jẹ̀yẹ ọmọ tó ti ní òròpó sì lè tọ́ ọmọ wọ secondary school tó
lè jẹ́ ẹni tó ní láyé kó sọ pé àfẹ́ kan òun sìn ṣé tó yá gbọdún mẹ́wàá tán lọ́wọ́ kàbí sanra ni ṣó lè gbọdún méje tán lọ́wọ́ ẹ̀yìn tí wọ́n ṣàwà lóò ló fẹ́ sìnkú tí wàá máa pariwo ṣéwù orí burúkú wo ṣéwù ló fẹ́ ba tèèyàn jẹ́ téèyàn náà dúró títí wò ní lọ́la tó ní láti bọ̀ tán tí wọ́n kan náà díje tó ẹ bá bí èyí tó pẹ̀rẹ̀ lákọ́ ní bó ṣe ronú àkọ́bí òsì ìjọba ọdún mẹ́rin ní òròpó lè lẹ́ ń sì gan bó ṣe. ṣé ẹ rí kinní kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kò sí ní tá ẹ lè ṣe kọ́ọ̀ ni ò jẹ́ kí n rí bí sọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́lẹ̀ gan o hello. sáàdì nígbà tí kìlù yẹn wá jáde kó máa lóun kọyàn bó ṣe ń ronú. ilé ẹyẹ ọmọ Ògbómọ̀ṣọ́ mélòó ló ti gbà sí tó ní kọ̀ǹpútà sẹ́ńtà gbogbo tó ní tó ń pa ọ̀pọ̀ sí tó ẹ̀rí náà fẹ́ fẹ́ ṣe tí ẹ ní o ẹ wá máa ṣe tọ̀fẹ́ bó tiẹ̀ díwọ̀n mẹ́wàá lágbo lè wà bẹ́ẹ̀ ìtóní ìyẹn lè dá. tó ẹni tí ò ní pàtì kankan láyé tí a máa sọ pé ìmáàmù ẹ má fèsì o ìmáàmù is the first ọ̀dọ̀ gbogbo kìíní to the letter tó léèyàn kan gbogbo òyìn lọ́wọ́ ọmọ àìjẹbẹ̀rí kábíyèsí bẹ́ẹ̀ pé ìyàwó ẹ̀ náà ti ń jábàá sẹ́dọ̀ US tí kábíyèsí bẹ́ẹ̀ ní 25 years agenda olórí gbogbo àwọn náà bẹ́ẹ̀ jẹ́ ní 25 years agenda yẹn ẹ wo ní ọ̀rọ̀ ní ìyàwó èèyàn kan gbogbo òyìn lọ́wọ́ ọmọ àìjẹbẹ̀rí òyìn tó lè fọ́ láàrin ọdún méjì ọmọ Yorùbá kábíyèsí tó lè kú láàrin ọdún méjì ṣé kò ní ìgbésẹ̀ tán gbé ni lọ́sọ́dọ̀ òkúta ṣèbí àwọn kàbísọ̀rọ̀ àìnáà náà pòṣẹ̀ tí yíba sọ wípé gbogbo mi jẹ́ èèyàn mọ́ láyé kò ní ṣe kíní kan tó ń sọ́dà rẹ̀ kiri sí kábíyèsí mélòó ni wọn ló dìde ń gbà yẹn. ẹ̀lú. à ń gbọ́ yín. mélòó ni wọn ló dìde ń gbà yẹn tí báwọn náà kò tiẹ̀ náà rẹ́rìn-ín wọn àgbàgbà tó yíyọ́ tẹ́kùn lọ kì í ṣe gbogbo. so kábàárà ló ń ṣe kàn méjì yẹn tí kò ṣe kọ́tọ̀kọ́tọ̀ ni tani ò mọ tí wọ́n fẹ́ ti báyìí làgbẹ́gbà l'Ógbómọ̀ṣọ́ tani ò mọ gan lọ́yọ̀ state tani ò rí pa ẹ̀ lẹ́yìn méjì kan ń pè láti 25 years àgbẹ̀gbà ló ti pé ọmọ àìjẹbẹ̀rí gbóni dájú ṣé kábíyèsí ò jẹbẹ̀rí àbóhùn. tẹ́ pẹ̀lú gbogbo yẹn náà a máa tú ìtẹ̀gbàmílẹ̀ pé àwọn tó ń kú lẹ́yìn ní àwọn tí ò lọ́jọ́ ọ̀la ni. ìgbọ́n bá jẹ́ lọ́jọ́ látọ́ bá dé ìkọ́ṣẹ́ wọn lọ báyìí tó ń kàwé tó ń ronú tẹ́rì òbí wọn tó ń ronú oúnjẹ fún wọn tó pọ̀ ní oúnjẹ odidi tó ń ronú bó ṣe fẹ́ pàṣẹ wáyé pẹ̀lú nípa ara wọn ò ní kẹ́yìn ẹ̀. ọjọ́ tí àwọn rọ́pítà wá ẹwọ ní ìrò tó padà tẹ̀lé lọ ní ayélujára ṣẹ́sàlẹ̀ àfọ̀ náà pé tí wọ́n lọ bẹ̀ tí ẹwọ àwọn ọmọ kéékèèké tó yẹ kó wà ní iṣẹ́ tí àwọn ọmọ káyé wọn ní ìtumọ̀ lọ́sàn-án dandan lọ́jọ́ tọ́ọ̀sì kádìmọ̀ ìròyìn ẹ̀tẹ̀lé kan wá máa pariwo ṣérù bẹ́ẹ̀ náà lórí burúkú ètò pẹ̀rẹ̀ ní sàmọ̀tẹ́kùn Oòduà ló bẹ̀rẹ̀ rí ya fídíò náà bẹ̀rẹ̀ rí ṣe gbogbo yẹn náà máa fi mọ̀ pé lóyún lẹ́yìn yìí kí ló ṣe wọ́n kàn jáde nígbà tí gbogbo ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ lójú ayé gangan kí ló ṣẹlẹ̀ tí gbogbo wọn tí wọ́n á máa tú ìsọ̀rọ̀ màá wá máa wò pé àwọn olórí burúkú ló ń kọ́yàn bọ́ ṣe ń ronú àmọ̀tẹ́kùn Oòduà àyíkó oríire wo ló ti ṣe láyé tó ń kọ́yàn bọ́ ṣe ń ronú bọ́ ṣe ń ronú oríire wo ló ti kí ni àjẹ́ńdà àgbà tó ń dán ní sílé ayé ti ẹ̀ gan ṣèbí ẹni tó máa dáṣọ fún ìyàtọ̀run ẹ̀ là ń wò tí wàá wá máa fún gáàbì lẹ́yìn tó ti ṣe pastor church àdáńlẹ́gbìn lẹ́yìn tó ti parí fọ́ọ̀lù yìí láti tọ́jú àti ìwọ̀n pátá. ó sọ pé àwọn ẹni ẹgbẹ́ ọjọ́ ló ṣe ẹ̀fẹ́ máa fún mímọ̀ ọ̀nà nǹkan bá ṣe ń ronú láì lọ́pọlọ ní. ṣùgbọ́n nígbà àwọn òpòlù tó ń tẹ̀lé wọn àti ọ̀dẹ̀ tí wọ́n tọ́ jù ú ẹ̀lọ́sà kò síbi tí ò sí òun. ọ̀mìlà kò síbi tí ò sí lọ́jọ́ bí àmọ̀mọ̀ ìpínlẹ̀ yìí ìdẹ̀ máa ń pàdé àwọn èèyàn kan kí ni wọn ó ṣèkọ́wọ́ jù lára àwọn muslims especially the young. My mom is a Muslim, my dad is a Christian. Mo ti study wọn tí nǹkan kékeré kan bá ti ṣẹlẹ̀ kan bá ti ní nígbà kan wájú wọn ní ìyó wọn kàn fi wọn gbogbo wọn kàn máa sọ̀rọ̀ sí ìyẹn ní àwọn. There was a time I had a student tí mo supervise ọ̀gá ẹ̀ kan ní ìrọ̀bù ọ̀gá yẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ bà mí gbọ́dọ̀ ìjọ tó ní wọ́n kò ṣe mọ́ mi ni. Ibi mo kọjá lẹ́gbẹ̀ẹ́ kú kì í bẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ èmi mo kàn wá nífẹ̀ẹ́ Ọlọ́run lára ẹ̀ pé mo wá pè é èmi àti ẹgbẹ́ ẹ̀ báyọ̀ gẹ̀ẹ́dẹ̀ ní àjọjà nǹkan báyìí báyìí ló ṣe fún mi mo dẹ̀ rí consign pẹ̀lẹ́ nìyẹn nǹkan tó bẹ̀rẹ̀ kí n ṣe fún mi dẹ̀ over look ẹ̀ mo ṣe. ọ̀pẹ́ ẹ̀pọ́dún mi ní ìṣẹ̀lẹ̀ pé ó tó nǹkan tí màá wò pọ̀ mọ̀ yóò lẹ́kọ̀ọ́. ó ti wá sọ́dọ̀ kìíní yẹn you rarely see a Christian that will do that you rarely see oníṣẹ̀ṣe that will do that. kìíní yẹn ti kọ́ wọn lọ́sẹ̀ máa ń rí wọn ṣé àwọn tó wá ń ṣe bí yẹn náà gẹ́gẹ́ bí leaders in religion ṣé ìfẹ́ Ọlọ́run làwọn náà ní ṣé ọ̀rọ̀ Ọlọ́run náà ń ṣe ẹ̀lú sà ṣé ẹ̀sìn náà nìyẹn because bá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ọmọ ìdí àìsí parties
wọ́n kàn máa jáde tí ẹni níjọ́ ti fídíò yẹn ká máa ṣe rú ṣe kìnnìkan kìnnìkan oníkìnnìkan kìnnìkan ìbọn kìnnìkan kìnnìkan in South West. What makes him the best? Kìjọ́ bá ṣe ń ṣe bí wèrè yẹn gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí dájú tó sọ̀rọ̀ tó ń fi nǹkan sọ ẹ̀fà àtúbọ̀tán kò fi ẹ̀lẹ́ ẹ̀mọ́ because àyíjọ́ pé báyà program kan bẹ́ẹ̀ ṣe ní sọ mo ní ní lọ́tẹ̀ kò ní ọ̀kì ṣe gbogbo pé wọ́n á rí the other side of cabinet like ẹ̀rọ adẹ́bà wọn. And thank God even with the court proceedings and everything gbogbo nǹkan tó ń rí everybody gbọ́ mọ̀ pé ilẹ̀ rọ́bà ẹ̀ àwọn fúnra lára wọn gbọ́ mọ̀ oníṣe tó lọ ń recruit àwọn èèyàn wá sí lọ́ wá lọ ń wá àwọn ọmọ kéékèèké tí wọn rówó ra dákà náà ń kó dákà fún wọn ìdẹ́kì pé ṣé gbogbo wákàtí wá rí from other towns láì lórí net gbogbo ṣe àti wá bá wọn tó ní kábíyèsí lórí àbíṣe yẹn lọ fún kábíyèsí kọ́ lọ bá ẹgbẹ́ ẹ̀ mọ́ ṣé yẹn lọ fún gómìnà fẹ́ ṣe nǹkan lọ́yọ̀ọ́ tètè ní pé kábíyèsí àmì ní imperial majesty ọjọba yìí wọn á padà bàjẹ́ that's what they don't do and everybody is looking at them ṣe àfọwọ́ náà là ń sọ bí wọ́n bá lọ lójú ọdún gbogbo ẹ̀ tí àmọ̀tẹ́kùn ṣé ẹ̀rí káàmọ̀tẹ́kùn kò dìgbà àdánṣe tó gáàmù ìdìgbà kan mọ́ sí. Because ó mọ̀ pé ayé òtítọ́ bàjẹ́ sí òun ló mọ̀ nǹkan tó ń ṣe bó ṣe wà lára yẹn. Ṣé ẹ̀rí kó bá yóò lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ̀ ṣé ẹ̀rí kó bá ṣe làwùlàwù bí tẹ́lẹ̀ mọ́ ni. Dáàmú ẹlẹ́gbàá mẹ́fà ni tó fẹ́ pé kankan ò gbà ṣe bá rẹ̀ ló wà. Àbẹ́ ẹ̀tọ́ bí pé kò rí rí ṣe prógráàmù làwùlàwù bí tẹ́lẹ̀ mọ́. Àwọn tọ́ṣẹ̀ wa torí gbogbo ẹgbẹ́ tọ́ṣẹ̀ wa jọ ìkákọ́ọ̀tì báyìí tó yẹ lórí burúkú lu àwọn káwọn wá dúró pé àwọn ọmọ kọ́nà tó ti ṣe orí burúkú tẹ́lẹ̀ yẹn wọn lè pariwo síta yìí. Because kò sí ọmọ tó máa fọwọ́ sí dúró ní bàbá ẹ̀ta ṣòro ní láyé. Kò sí nǹkan tó lè tẹ̀lẹ̀ kò sí ọmọ táwọn ọbẹ̀ ní ọba tó ń ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn tó bá ti ìjọba tí ò ṣe dáadáa kan àwọn kan wà tó yóò gbọdọ̀ bá jà láyé lẹ́gbẹ̀ẹ́ yẹn kàn máa fọ náà bẹ̀ wọ́n ni. Ìyá dẹ́ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ tó bá ti rẹ̀ pé wọ́n ṣe dáadáa dípò ọba tó ń ṣe dáadáa. Ọba tó ń ṣe wọ́n ràn wọ́n lọ́gbẹ́ tó ń gbé kárí tó ń fa gbógun ara tó sì ń ra ìsìkà máa rẹ́rìn kéèké bí ẹni pé ẹni tó gbé kò lò àwọn èèyàn gan wọn ṣe tó lè nà ó. Ní kò lú ẹ̀ tó ń ṣe ní láàrin ìlú ẹ̀ tó ń kọ́ 1,000 táwọn èèyàn kéde lórí. Ọ̀ṣẹ́ 1,000 yẹn tó gbà mú yẹn tán bà ní. Àbí ẹni tó gba ẹ ló sà. Ẹni tó gba 1,000 níjọ́ ìdì kò sí ìpadà gbà ní ìdí sí i. Ṣèpọ̀tí àti kábíyèsí wọ́n rìn lọ́wọ́ káàkiri àgbọ̀kan tó gba 1,000 gbogbo òrèrè lẹ́yìn kábíyèsí. Ṣé ìgbẹ́lẹ́gbẹ́ lọ́jọ́ ọ̀la tí wọ́n rà fún wọn? Ọba àwọn ọ̀dọ́ pẹ̀lú tó gbé kòlò tí gbogbo ayé mọ̀gbọ́n gbé kòlò tó ń fa gbé ẹ̀ ní ọ̀rí síbi ilé ìlú wọn. Àwọn olórí burúkú kan lè ṣì ń jáde tó yẹ pé wọ́n ṣì ń blọ́ọ̀dẹ̀ wọ́n ń pọn nínú ìlú wọn. Nígbà tó bá wọn rí 10,000 gbà lọ́sẹ̀ láti wọn tọ́jú ẹ̀fẹ̀ gbà lájọ́ tó wọ́n ti rí gbà. Bọ̀ sí ẹni tó wá ń ṣe dáadáa tó ṣe ní sílùú tó ṣe gbogbo ẹ̀ sílùú yẹn náà wá jáde nínú ìlú yẹn a máa ní kábíyèsí ìrọ̀ bí 500,000 lọ sí kábíyèsí bá gbọ́ 500,000 lọ sí olókùn sí lápò yìí. Téèyàn kan náà dẹ̀ wá máa tó di kó sí yẹn nínú ìlú yẹn ṣé bàbá tiẹ̀ ti wá náírà sílẹ̀ bẹ́ẹ̀ ni. Àbí ṣé òògùn náà fi gba 500,000 dípò dípò ẹni tó yẹ kó gbọdọ̀ ló ní àìdí àìfọ́ ló mọ bó ṣe ṣẹ́ gúdù for the goodness of that town. Nǹkan tó fún àwọn olórí burúkú ènìyàn làwọn yẹn nìyẹn àlepa àwọn yẹn lọ́mọ ìlú inú tó jẹ́ ọmọ ìlú gan kò sí kíbi tó yẹ wà ọlọ́run arọ́pò fún ẹ́gbẹ́tì nínú kó wọn ilé ayélujára gan ni pẹ̀lú ìwà orí burúkú ó ní arọ́pò fún ẹ́gbẹ́tì kí ní àgbáńtèjì tó wà bẹ́ẹ̀ irú ọlọ́run ò sí ìwé ìyàn pọ̀ ẹ̀ ló fà ìwé àgbọ̀ wà ní báyìí irú ọlọ́run ò sí. Tó bá wù ọlọ́run tó bá di pé ó fi ìyàn sípò kan pé ẹni yẹn ń da ìlú ó ṣe gbogbo ọlọ́run fúnra lára ẹ̀ lè fàáyọ tó fẹ́ lòmí ìrọ́pò ẹ̀ nígbà tó kí là ń bá dáadọ̀ kí nìkan náà ṣe dàn kí náà ṣe dàn ẹni tó bẹ̀rẹ̀ àìdè bẹ́ẹ̀ tó ní mílíọ̀nù tó sọ́pọ̀ òbí ṣe nǹkan báyìí kò ní bá ṣe change statement of account àdẹ̀rín káàrin gbogbo ẹ̀ náà ni ṣé bí everybody fọ́ ni ṣèbí lọ́ọ̀sì náà gbé kiri báyìí gbogbo ẹ̀ mọ́tò yẹn náà ni ọjọ́ ọ̀la yẹn náà àṣìwèrè náà kọ́rọ̀ ọjọ́ ni láì mẹ́ni tó máa ń lọ ìyẹn ni wọn mọ̀ ìjọba àwọn olórí burúkú tó ń tẹ̀lé wọn náà ilé mélòó náà ti lọ kọ́ sílùú ẹ̀ mélòó ló gbé ọba ìlú wọn wọ́n bí gbogbo àwọn gòtì òyìnbó ẹni tí kí nǹkan lọ bá bàbá àgbọ̀kú 100 years náà ló ní ìfòtì yẹn tó ń sọ pé náà yẹn àbí kìnnìkan yẹn àbí is that how to do it tí bá dé ògbóró àwọn yẹn náà bá tọ́jú ayé ìníṣàlì tọ́jọ́ wàá bá kígbà ìfọ́ra àwọn rò pé lókàdéjì táwọn lè kó láyé àgbẹ̀rí wọn ọ̀dẹ̀ mọ̀ pé yíyọ́ tó náà ṣètò ìdí but thank God bí ẹbí tí ń ṣe ń lọ ṣùgbọ́n àtìmọ̀tọ́ wọn ò lè dá ayé gbogbo wọn ló máa bàjẹ́ lágbára lọ títí ìbá lóṣù tó ń bọ̀ àmọ̀tọ́ tó fi ń bá ní káwọn yòókù náà máa bá wọn láìpẹ́ lágbára lọ ó dàbọ̀ lókè.
Mr. Ọláìdé láti Port Harcourt. Kò sínú idea mi kí n máa kọ́ ti kọ́ mọ́ ẹ̀lẹ́nu. Gbogbo apáta la jọ ń ṣètò. Ẹni tó kọ̀ òun náà bí mi ṣe fi dátà tèmi ṣe program láti contribute. Bẹ́ẹ̀ ni ẹni tó bá kọ̀ wọlé náà ṣe kí ni ló ń lo káàdì ẹ̀. So anybody fear àti kí ni láti kọ́ wọlé níbi tí a bá sọ̀rọ̀ dé tí dátà bá tán á tún ṣe mí. Exactly, but téèyàn bá ń sọ̀rọ̀ tọ́rọ̀ rẹ̀ tó bá ti ní ìtumọ̀ ẹni kálukú free àti poor minded kódà gan bí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ against him tàn sọ́n bí ó lè pè wọlé kó sọ̀rọ̀ against ẹ̀. tẹ́wọ́dà ìwọ púpọ̀ láti ẹ̀bẹ̀rẹ̀ ń sẹ́rí tí mo mọ̀ ní pé most of àwọn tí wọ́n ń tẹ̀lé àfàtọ́lé especially àwọn tó máa ń sọ̀rọ̀ lórí comment I'm not sure to say this ẹ̀yàn tí ò bá sínú wọn ó mọ́ra rẹ̀ ẹgbẹ́ mo ní most mi ò sọ pé all of wọn again most of àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé wọn most of wọn wallahi tallahi most of àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé wọn alágbàkó ni wọn. díẹ̀ nú àwọn tí ń tẹ̀lé àfàtọ́lé especially àwọn tó máa ń wà lórí àwọn tó máa ń wo program tó máa ń kọ́mẹ́ǹtì díẹ̀ nú wọn ni wọ́n ní understanding ni wọ́n sì ní ni wọ́n ní làákàyè àti sọ̀rọ̀ àti gbọ́rọ̀. ó ní ìgbà tí mo bẹ̀rẹ̀ program yìí àwọn tí mo face gudugudu ni wọ́n kọ́ face. ẹ lọ program yẹn from the beginning níbi tí mo ti deserve kẹ́ máa wá ṣépè ń bí o ẹ sọ o. lẹ́yìn ìgbà mi wá béèrè question pé ẹ jọ kí ni ẹ fẹ́ kí kábíyèsí ṣe kí lè fẹ́ lákàlára ó ṣe ó tán ẹ̀rẹ̀ bọ́ bẹ̀bẹ̀ ní ṣépè sórí pé ọ̀wọ́ tó ń ṣépè yẹn ayé ò sì mọ̀ pé lérí bọ́lápapọ̀ ni ọ́. hello. àwọn sọ̀tù. ẹ sà. bọ́dà sí program. orúkọ yín sà. mo rẹ̀ dá sí program. orúkọ yín sà pẹ̀lú yín. Mr. Lekan. bẹ̀lẹ̀ sí pé sà. Mr. Lekan látẹ̀kọ̀. ok à ń gbọ́ yín sà. ọ̀rọ̀ tí tèmi máa dì fáàsì tẹ̀dún kọ̀ lọ tèmi olólùfẹ́ ìmọ̀ọ́mù ni ṣe ń bọ̀. ṣùgbọ́n èmi láìkí ibi tí ìfẹ́ bá fẹ́ strike àgbọn ibi tí ìrẹ́pọ̀ bá wà ìdùnnú tèmi ṣẹ́rí ayé ìgbà tí bá kí wọ́n dà lọ kí àwọn kan jẹ́ opposite káwọn kan jẹ́ other side. ṣẹ́rí ọba ọkàn tí a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí everybody gẹ́gẹ́ bí àtọmọdé gẹ́gẹ́ bí ọmọ torí ọba bàbá ni wọ́n ń pè ní ọba bó ṣe wà yẹn bàbá wọn jẹ́ fún ìlú yẹn ní ìfẹ́ mọ méjì tó wà àdókè ìfẹ́ mọ méjì tó wà nínú àsùnwọ̀n jẹ́ pé òun ni ó wà nílùú yẹn òun ló jókòó sórí fíìsì pé tọ́ba fẹ̀ sọ pé onílù dà ẹ bá wa pé onílù jáde òun ló máa jáde. ṣé bá rí èdè wọ́n tẹ̀lé yàn wọ́n tẹ̀lé yàn ní tẹ̀lé àfọ́jú both sides. àwọn ìmọ̀ọ́mù wa ìṣe very knowledge person ní òkúńṣọ́ ọmọ ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ní kábíyèsí wọn have lis ten to both of them. The kábíyèsí has a good plan for his house and I see someone that love the style of life. èèyàn tó tún wọ opportunity láti wọ pé báwo ló ṣe lè wọ ìlú ìtúlù ìṣèlú wà lọ́jọba. ṣe understand. ṣe rí pé bí ìmọ̀ọ́mù jọmọlé kò jọmọlé ẹgbàgbé àárín àwọn àti àwọn tọ́jọ́ ń jà lórí pé ṣe wọ́n kí tábà bẹ́ẹ̀ ló dàbí àwọn olóṣèlú tó máa ń jà lórí. àwọn kan máa sọ pé ẹnìkan tọ́ sí àwọn kan máa sọ pé ẹnìkan tọ́ sí àwọn tó wà lọ́dà fàìdí ẹ̀ wọ́n máa kúkú nǹkan ẹ̀ tó wà lọ́dà fàìdí ẹ̀ náà máa kúkú nǹkan ìyẹn ò kàn ìlú èyí tó kàn mí ní ìrẹ́pọ̀ ìlú yẹn because ṣé Yorùbá tí a bá kọ̀ǹtínú pé tí èèyàn méjì bá ń jà ẹ jẹ́ ká ká gbogbo ẹ̀rù ní òkúta àmọ́ ìlọsíwájú máa bá wa bá ṣe fẹ́ lọ́dọ̀ ti tèmi. èmi ẹ̀fẹ́ ìlú rẹ̀ ṣe wà àwọn tó jẹ́ ní bíṣọ̀pù àwọn Ògbómọ̀ṣọ́ kìíní kan Ògbómọ̀ṣọ́ àwọn òbí kò yẹ kó máa yọ pàṣàrọ̀ kò dẹ̀ síbẹ̀ ìfẹ́ jẹ́ ọba òní jẹ̀bi ṣe ẹ̀gbọ́n torí ọba òkè ń jẹ̀bi àwọn subject yẹn ọba máa ń pàṣẹ fún àwọn subject yẹn
ni mo bóyá ìbá mi ṣe ní. Àwọn ọba máa ń pàṣẹ fáwọn sọ díẹ̀ tẹ̀lé ṣé nǹkan tí mọ́ọ̀mù yẹn bá ṣe nǹkan tí mọ́ọ̀mù yẹn bá ṣe ẹ máa yọ fún ọba kẹ̀dẹ̀ bá ní kí ọba pè wá èmi o tó máa ń lọ sáńdì o tó bá jẹ́ pé bí mo post sí bàbá wà ní bàbá ẹni ẹ̀kọ́ má ti tó kọ́ lọ pé wá ẹ mọ báwọn bá ṣe máa ń pàṣẹ ọba lè pàṣẹ the king has the right to call him to his palace ẹ tó bá sọ fún pé ọba ò lè pè ní lọ́ọ̀nù yẹn kí ló jẹ́ ohun àbò the king is representing the government and the institution and the traditional institution anybody so èmi ti tẹ́mi ní pé bí ìfẹ́ káwọn èèyàn máa invest náà ní ìfẹ́ kọ́ máa jẹ́ kí ọba bínú torí pé tọ́ba bá bínú àti tí mo bá bínú títọ́ba ló máa há ìbásọ̀dù fún yín ọba jókòó sórí síìtì tó ẹ pé ó bí ìpín yẹn mo ní authority lórí kìíní mi ìmọ̀ bí àwọn èèyàn understand ìjókòó ọba mọ́ kò yé mi so kọ́ máa jẹ́ kí ọba máa bínú kọ́ jẹ́ ká wá bá ṣe máa jẹ́ pé ìrẹ́pọ̀ máa wà àlejò possibility kan náà bẹ́ẹ̀ ṣe wáyé kò sí nǹkan tí nǹkan tẹ bá láì kò sí nǹkan tẹ́lẹ̀ bọ́dí fẹ́ sọ fún ìyá wa gan àti bàbá wa kó ṣe gbogbo wọn nífẹ̀ẹ́ làwọn nífẹ̀ẹ́ àlejò possibility kan náà ṣùgbọ́n ibi tèmi jókòó lé lórí pé bí àwọn èèyàn ṣe máa bára wọn sọ̀rọ̀ láàrin ara wọn ìlú yẹn tóbi ju pé ká sọ pé kíkan tó bá fi gbọ́ àǹfẹ́ lọ ìlú yẹn ò ń ṣe ìlú kékeré ìlú yẹn jẹ́ ìlú tó bọ́dà so many towns ìlú yẹn ò ń ṣe ìlú tí kò ń ṣe push over kò ń ṣe ìlú ìjọba sọ pé ẹ ti àwọn ilé ìkẹ́ irọ́ ìlú yẹn ìlú tó wà ní ìlú yẹn dàbí epic center àárín tàbátọ́ta fẹ́ wọ àárín gbùgbùn ìlú tí àwọn orísun tó ti ń sọ Yorùbá wà.